o bó ṣe máa ń bẹ̀rẹ̀ Boko Haram bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà rèé o bó ṣe máa ń bẹ̀rẹ̀ ṣé ti gbọ́ ohun tí Mufti wí ó ní jihad ti tó nílẹ̀ Yorùbá o bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà rèé o ẹ ti gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá ni bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní bí terrorists ṣe bẹ̀rẹ̀ ní tí Nàìjíríà pa títí tí wọn ò rí náà ẹ̀ padè ní ẹ ti gbọ́ ẹ máa gbọ́ lẹ́nu Mufti wọn á tú sẹ́nìbọ̀dì lára wọn amọ́lékéwú wọn ní gbogbo amọ́lékéwú nísìn wọn bẹ̀rẹ̀ sí ní lo lọ́ngí ni wọ́n wọ anywhere wọ́n á tú sẹ́nìbọ̀dì lára èmi kọ́ ni mo sọ Mufti ló sọ ẹ má wulẹ̀ wojú mi ilé ẹ̀ ń wò mí fún ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Mufti ọmọ Yorùbá ṣé ẹ ti rẹ́dì fún jihadi ṣé ẹ ti gbọ́ ohun tí Mufti wo sọ ọ lásìkò jihadi ti tó ní ilẹ̀ Yorùbá wọ́n ní ànábì ní kí àwọn pa àwọn èèyàn kí àwọn èèyàn dẹ̀ pa àwọn náà padà táwọn bá ti pààyàn báyìí kó máa pa àwọn náà padà ànábì ní kẹ́ ẹ kú wọ́n wá lásìkò yẹn ti tó o wọ́n ní gbogbo ọmọ ilé kéwú Mufti wo ló sọ o èmi kọ́ ni mo sọ Ọlọ́run mo dúpẹ́ pé mo ti jápa ó ní gbogbo ọmọ ilé kéwú pátá lẹ́yìn àléfì bá ta sá tẹ́ ẹ bá kà ń lè kéwú tán ó ní gbogbo yín kẹ́ lọ kọ́ bí wọ́n ṣe ń shoot ó ní kò gbọdọ̀ sí ọmọ ilé kéwú kan tí ò ní mo bá ṣe ń shoot ẹ máa gbọ́ ní ẹnu Mufti wo this is where we come in wípé Nigeria is not working Nigeria ò ṣiṣẹ́ kò dẹ̀ sọ pé Nigeria lè ṣiṣẹ́ torí in a normal country tó ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà tẹ́mi wà yìí o mi ìmọ̀lú tẹ́yìn wà o àwọn ọmọ mi wọ́n ti ru gẹ̀dẹ̀ wọ́n ti wá kanlẹ̀kùn ẹnu ọ̀nà ẹ̀ ẹ̀yin Kírísítẹ́nì tí yín bá yín àmọ́ mo jẹ́rìí àwọn ẹlẹ́bọ náà àwọn oníṣẹ̀ṣe àwọn yẹn ò ní gọ̀ọ́ àwọn yẹn ò ní fi para àwọn oníṣẹ̀ṣe wọ́n á dúró tán ni you enter me I enter you Jésù ló sọ fún yín pé tó máa gbá yín létí ọ̀tún kẹ́ ẹ kọ́ tòsì sí mi rò bóyá Ṣàngó sọ bẹ́ẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́wà mi bíi mo fẹ́ bèèrè lọ́wọ́ yín bóyá Èṣù sọ bẹ́ẹ̀ fún yín pé tó máa ti gbá yín létí kẹ́ ẹ kọ́ tòsì sí wọn Mufti ní everybody ó lásìkò jihad ti tó ńlẹ̀ Yorùbá ó lánàá bí ní gbogbo àwọn wẹ́wẹ́wẹ́ àwọn ọmọ kínkìnkín kò gbọdọ̀ sí ọmọlé kéwù kan tí ò gbọdọ̀ máa mọ ìbọn yìn àsìkò jihad ti tó ní ilẹ̀ Yorùbá ànábì sọ bẹ́ẹ̀ ànábì èwo ṣáwọn jẹ́ fámílì ànábì tánábì bá ní kọ́kọ́ ọmọlé kéwù ní ìbọn yìnyín ṣọmọlé kéwù ilẹ̀ Yorùbá ló ń bá wí tí báwọn fámílì ẹ̀ ló ń bá wí nílùú tó ti wá àmọ́ àwọn arógò kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ọba Ọjájá Ògúnwùsì tó bá ní àwọn òwò ní àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kọ́ àwọn ọmọ Yorùbá lé lọ́wọ́ bàbá you are the number one citizen ẹ̀yin la síwájú ilẹ̀ Yorùbá olórí ládéládé àwọn ọmọ Yorùbá náà ní wọ́n fẹ́ jà jihad nílẹ̀ Yorùbá yìí ànábì ní kọjá jihad àsìkò jihad dẹ̀ ti tó kọ́ bá àwọn Kírísítẹ́nì jà ẹni tó bá ti ṣe Muslim kọ́ bá wọn fa wa kọ́ bẹ̀rẹ̀ sínú kọ́ wọn súùtù ẹ bá mi share fídíò yìí kí Ọọ̀ni Ògúnwùsì kábíyèsí Ọjájá kí ẹ fi etí ara yín gbọ́ sà ẹ máa play ẹ̀ fún yín kí ẹ gbọ́ lẹ́nu Mufti Ìwó wípé àsìkò jihad ti tó ní ilẹ̀ Yorùbá àwọn jẹ́ fámílì ànábì ni nǹkan máa ti ṣọ̀tá wa gọ́ọ̀fúnà Adeleke Jackson bàbá ijó lẹ́yìn ń jó ni ṣé ijó tẹ̀ ẹ bá mi ṣe fídíò kan gọ́ọ̀fúnà lára bóyá ijó tẹ̀ ń jó ní ò jẹ́ kẹ́ gbọ́n tí Mufti Ìwó sọ ẹ̀yin number one citizen ní Ọ̀ṣun state náà why tó yẹ pé Ìwó yìí náà ní Ìwó yìí ní emir Olúwo ló ti ń discriminate wọn lọ́ba òkín ní ẹ̀sìn ni ló ti ń discriminate láàrin ẹ̀sìn kan sẹ́sìn kan welcome to Ìwó land the land of Islam abájọ wọn ni wọ́n fẹ́ Islamite Nàìjíríà adẹ̀ kékékékéké ayányányányán fún yín bó ṣe ń bẹ̀rẹ̀ ní o
bó ṣe máa ń dìjà náà rèé o bó ṣe máa ń dìjà bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà rèé o bó ṣe máa ń bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí boko bẹ̀rẹ̀ nílẹ̀ haúsá Mufti ti gbé wálẹ̀ yorùbá o bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà rèé o ó ti bẹ̀rẹ̀ wọn lásìkò ti tó àsìkò táwọn bí sọ pé káwọn bẹ̀rẹ̀ jihad ti tó ẹ lè gbọ́ lẹ́nu wọn o IG of police àwọn ọmọ wa náà wà ń bẹ̀rẹ̀ sàmọ́ wa ní ẹjọ́ ṣe ọmọ wa ti ṣèdí bẹ̀rẹ̀ o wọ́n ti fi lẹ̀kẹ̀ sí ìdìbò Boko Haram báyìí àbájọ ẹ̀yin pastors ṣe bẹ́ẹ̀ wá ń bẹ̀ wọ́n bá pa àwọn ọmọ ìjọ yín tán bóyá èmi ni màá sọ táìsì fún yín àbúrò ọdógun sílẹ̀ gan ogun kínni bóyá kẹ gbọ́ lẹ́nu ká má ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ bóyá kẹ gbọ́ lẹ́nu Mufti wò kó lè bá clear everybody. gbogbo student ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀gbọ́n. ẹni pé ṣé ẹ gbọ́ ṣé ẹ gbọ́ ànábì nìkan jagun lẹ́yìn ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wọ̀ ebi ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yẹn láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú òògùn tó ṣe máa wẹ̀dò àti bí yẹn ṣe máa sùt. ẹni sùúrù ẹ̀yin èèyàn mi mo rò bóyá ẹ gbọ́ ibẹ̀ yẹn dáadáa bóyá kí n dẹ̀ tún sún mẹ́yìn díẹ̀ ká tó máa pè lọ síwájú ẹ kí n sún mẹ́yìn díẹ̀ fún yín kẹ́ lè bá a gbọ́ ànábì ló sọ fún wọn o wípé kẹ́ kọ́ àwọn ọmọ yín bí wọ́n ṣe ń wẹ odò àti bí wọ́n ṣe ń shoot ẹ gbọ́ lẹ́nu ẹ ó lásìkò jihadi angana jihadi sangana jihadi sọ̀rọ̀ Mufti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ o. gbogbo student ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀gbọ́n. okay ẹ̀kọ́ continue. wọn ní bá ṣe máa jagun. continue. ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀ ebi ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí. ànábì. gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá. nílùú wo. inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yẹn láti lé. ìlú èwo nílùú wo. òun ni bóòlù yẹn ṣe máa mú òògùn. àní nílùú wo. àti bí yẹn ṣe máa sùt. bí ẹ ṣe ẹni sùúrù náà bẹ́ẹ̀ ṣe ń wẹ̀dò nílùú èwo bẹ́ẹ̀ ṣe ń sùtù nílùú èwo nílẹ̀ yorùbá ẹ fẹ́ gbọ́ kíní kan ló dùn mọ́ mi ó dùn mọ́ mi gan ó dá mi lójú tàdá wípé tẹ́ bá pa àwọn kírísítẹ́nì tán ẹ máa padà para yín o ó sátẹ̀ ń bàjẹ́ ó sú ọ̀kú evidence wà ṣe bójoojúmọ́ lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ ń gbéra yín lọ sí kóòtù so definitely ẹ̀yin gò kì í ṣe kan náà tẹ́ ẹ bá pa àwọn kírísítẹ́nì tán táwọn fọwọ́ lẹ́rán tí wọ́n ń wò yín ẹ padà máa para yín náà wọn abájọ Yorùbáwùyí nígbà tí ọkọ mi ní Yorùbáwùyí rọ́ọ̀nù o mo pa kí ló dé after many years ẹlẹ́dàá mi mo dúpẹ́ mo ti jápa ẹjẹ́ àgbọ̀ síwájú sí yìí ọmọlékéwú wo bẹ̀rẹ̀ wo ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ sáré wo nǹkan tó wà bẹ́ẹ̀ ó ti rí ẹ̀mí ẹ̀ sọ́pọ̀ ti lọ ẹ̀mí ẹ̀ ló lọ yẹn tí ìyá àti ẹ bá bí ẹ tó gbàdúrà kó wọ náà kó ṣe rere láyé tẹ́nìkan bá tàn ẹ́ ipò tó bá jà jihadi wàá gba 72 virgin lọ́rùn tí ẹ ta wàá mọ̀ pé wọn kì í wo TikTok lọ́rùn wọn ò kí ń lo WhatsApp lọ́rùn 72 virgin virgin mélòó gan ṣáà àwọn tí wọ́n ṣe ń pa lórí TikTok ló máa lọ bá lọ́rùn tó wọn virgin tí á padà ta ni nínú sàárè wọ́n ti pàdánù bí gan sọ fún yín pé tó ń bá kú tán ẹ máa yà sọ́nà oríṣiríṣi èèyàn sáìdì ẹyọ kan péré ló máa bá àwọn wà lójọ́ náà nínú yín jẹ́ kán tún ẹ̀ káwọn kọ́ wọn tí wọ́n pamọ́ kọ́ ní ìwọ wọn lè kéwù kó lọ já jihadi tí ẹ yòrò nìyẹn tí ẹ yẹ tí ẹ kan sọ̀rọ̀ Mufti. bí ẹ ṣe máa wẹ̀dò àti bí ẹ ṣe máa sùt. sùt ó kì í fún ọba akọ lé bá ìyá rẹ ọmọ ilé kí ó mú mọ ọmọ ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt.
lọ́mọ bí inú rẹ̀ pé àná fún ẹ̀ kẹ́lá fi sókè ìdè ẹ̀yin gángan. yóò mọ bí inú rẹ̀ ni pé àná kún wọn láì kí láà fi sútì yìí ṣe kó mọ̀ sí ọmọ kéwú kan tí ò ní mọ̀ suit. IG of police inú mi dùn pé Yorùbá ló wà ń bẹ̀ ń sìn tó wẹ́ pé Fúlàní ni a ní wọn ọgbọ́n tí wọ́n fún ti ń sọ èdè Yorùbá ló sọ kò sọ Lárúbáwá borrow language tiwa ló bọ́rọ̀ tó ń sọ yẹn kò sọ Lárúbáwá mi ìdẹ̀ pé nínú ìwé Odùfá orúkọ ànábì wà ń bẹ̀ ànábì ní kọ́kọ́ àwọn ọmọ ṣe ń suit ẹ máa gbọ́dọ̀ síwájú ó máa ṣọ́ọ̀kì yín nísìn ẹ máa gbọ́dọ̀ pé ó máa ṣọ́ọ̀kì èèyàn ọmọ tí wọ́n bá kọ́ bá yẹn ń suit láti lé wọ́n ní kí wọ́n lọ kọ́ bá yẹn ń suit nílé kéwú ó yá mú fún tí sọ̀rọ̀. ẹ̀rọ máa bá yẹn pé tí n bá kọ́ ọ̀tá kí ni yóò fi sí. èrò lè bá yán. ìgbà yẹn lẹ́ béèrè lọ́wọ́ ara yín pé ibo wọn á gbé ibo làwọn ìgbé yìí sí. pé fi ní dandan ká kọ́ àwọn ọmọ wẹrẹ. ànábì ní kẹ́ kọ́ àwọn ọmọ wẹrẹ bí wọ́n ṣe ń sùn. kí ni ń rò kí ni ń wò. Yorùbá ló yẹ yín. ẹgbọ́n ṣé Yorùbá mú fún tí yé yín mú fún tí ń béèrè lọ́wọ́ yín pé ṣé Yorùbá àwọn ò yé yín ṣé Yorùbá mú fún tí ṣó yé yín ànábì ní kán kọ́ àwọn ọmọ ṣe ń suit yá kìlẹ̀ fílẹ̀ kò sọ̀rọ̀ tó bí mo ṣe ń wo yìí kó má ti ṣọmọ Yorùbá o sọ̀rọ̀ mú fún tí. ẹ kọ́ wọn mọ́ da jihadi ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ́ẹ̀ ju pé odò wíwẹ̀ gbogbo ọmọ ilé kí ọmọ odò wẹ̀. ṣe gbọ́ ẹ kọ́ wọn ní mọ́dà jihadi ẹ̀ngẹ́nẹ́ jihadi ṣẹ̀ngẹ́nẹ́ jihadi ìwọ ìyá tó kọ́ mi ẹ sí lè kéwú tó ti gbọ́ jihadi lọ́mọ ìfẹ́ lọ kọ́ lè kéwú bóyá ká ní sùúrù náà bóyá máa rí àwọn àfáà tí wọ́n máa bọ́ta tí wọ́n máa against ẹ̀ bóyá máa rí àwọn àfáà tí wọ́n máa bọ́ta tí wọ́n máa takò ọ̀rọ̀ yìí torí Islam náà làwọn bàbá wa ṣe nígbà kan kí wọ́n tó jáde láyé èmi ò bóyá bàbá wa mú ní kó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  báyìí the same way tí wọ́n pa Deborah táwọn àfáà kan ń bọ́ta tí wọ́n ní ànábì ní kí wọ́n pa ẹnikẹ́ni tó bá ti bú ànábì ní kí wọ́n pa Deborah gbé ní nọ́ọ̀tì dè ní àgbọ̀n kankan pínrín òtẹ̀ yẹn ẹ̀ jáde tó wá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lẹ̀ Yorùbá náà oṣù ọ̀pẹ́ ní ti máa ti ẹ̀yìn ẹ̀ jáde jihad ní ilẹ̀ Yorùbá kí la ṣe ànábì ní ọkọ wọn ṣe ń sùtù sọ̀rọ̀ mú fún tí. gbogbo ọmọ ẹni kí wọn lè sùt ẹ bá ń ta rọ́bà ní ìsìn ẹ̀yẹ ẹ̀yẹ fẹ́ pa o ẹ bá sì ń ta fà ọmọ wọn pa àwọn kíákíá ni o ìbọn gangan láyé ń lò ní ìsìn tó ń bá mú ọ̀fà lọ́wọ́ báyìí tó ń bá gbé ìbọn lọ́wọ́ òun ni ó ti jáwé ní. ṣé ìbọn gan ó tún fàágùn ìbọn gan láyé ń lò nísìn lọ́ngì ó máa tú sẹ́nìbọ̀dì lára mú fún tí ọmọ àtúnṣe anybody mú fún tí wọn á ní kàn tú sí yín lára ní ẹ máa lọ fa o ẹ dẹ̀ máa mú rọ́bà ìbọn gangan láyé ń lò sí mú fún tí ọmọ ilé kéwú mélòó ló wà ní gbogbo ilẹ̀ Yorùbá mo sọ pé tírélà lè máa fi ìbọn yẹn wọlé o àbí ìbọn yẹn gan tẹ̀ ti wà ńlẹ̀ already àbí ìbọn yẹn ti wà láàrin wa already àbí ẹ ti kó ìbọn yẹn wọlé already ẹ jẹ́ ká ètè mọ́ ó ẹni tí wàá ti ṣe muslim kó ètè di ẹrù ẹ̀ kó ètè máa sá lọ sí Kàtàngórá bàbá Tinubu ìlú fẹ́ túmọ̀ yín lórí lélẹ̀ kọ́nà máa kí ìlú túmọ̀ yín lórí bóyá ẹni àbí it's an advice yo bí ẹni bá kì í ṣe muslim because bó ṣe bẹ̀rẹ̀ ńlẹ̀ Haúsá ni tẹ́rẹ́ní bó ṣe bẹ̀rẹ̀ ní tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ńlẹ̀ Haúsá tí wọ́n fi pa gbogbo àwọn èèyàn tán tó fi wá ń já Haúsá Fúlàní ẹ̀sìn yìí náà fi kó wọn lómi ọbẹ̀ ṣé ẹ ti gbọ́n tí mo fún ti sọ
How do we go about this? How? And everybody keep mute. Nobody is talking, abi. Àgbà tí ò kẹrùn sọ̀rọ̀, á padà kẹtàn sáré. Nígbà táwọn ọmọ ilé kéwú bá wọlé, tó wọ́n bẹ̀rẹ̀ sí ní sùtù, tó ń sùtù di ọba. Tó ń mú ọba tó ń tú sọ́ba lára. Tó ń wọ àárín ọjà tí wọ́n sùtù everybody. Àbímọ́ yẹn ṣe lé Haúsá kọ́ yẹn. Kì í bó máa sùtù wọ́n lé Haúsá náà ni. Tó bá wọ àárín ọjà tó ń sùtù lẹ́yìn sùtù nǹkan mú fútí. Ṣé wọ́n bọ́ǹbù náà? Yorùbá à ń pariwo Yorùbá nation fún ti jáde Islamic nation làwa ń fẹ́ Islamic nation làwa ń fẹ́. Èmi mọ̀ pé nǹkan wà lẹ́yìn Islamic nation. Èmi mọ̀ pé kinní kan ó ń bẹ lẹ́yìn Islamic nation tó ti wá ń yé gbogbo wa ń sìn pé wọn ò ṣeré. Àwọn tí wọ́n náà fẹ́ Islamize Nàìjíríà níjọ́ kìíní àná wọ́n ń sọ kíṣẹ́ẹ̀tì kan ni mo ṣì ń wá. Ẹni bá jẹ́ Christian lórí show yìí, mo ń wá kíṣẹ́ẹ̀tì kan tí ìyá kan mi ìmọ̀ tó kọrin yẹn, Christian kíṣẹ́ẹ̀tì tó ní àwọn òun fẹ́ jẹun ni ẹ̀mí yẹn kàn sí òun pé wọ́n fẹ́ sọ ìlú Nàìjíríà di ti ẹlẹ́sìn kan. Àwọn olórin ìgbà yẹn wọ́n fẹ́ sọ Nàìjíríà di ẹlẹ́sìn kan. Mi ò rántí ọba ìyá yẹn ṣe bí ìyá ni bí bàbá ni mi ti ẹ̀ rántí. Àwọn tó ń kọrin ẹ̀mí gbà yẹn tó ń kọrin Christian gangan original mi ìsàlẹ̀ tẹ́ ń kọ́ sí ọmọ ìsọpọ̀ ẹ̀ kọrin Christian ni o. Bó ṣe ń wá orin yẹn. Ṣé ń gbọ́? Wọ́n á shoot anybody. Wọ́n àtọ́ba àtijọ́ wọ́n á shoot yín. Ẹ̀bẹ́yẹn bá ṣì ń jó ẹ̀ṣin jó ọmọ màálà gbé rédé ẹ̀dìdì ẹ̀mú jó ẹ̀ṣin jó pati. Wọ́n á wọlé wọ́n á shoot yín. Ìjọ everybody máa bó. Mo fún ti sọ̀rọ̀ jàre. Ìmáàlì kan lè yí wo ìbá gan-an ni ṣẹ́tẹ́ wá ti gbé bàjáde fáwọn ọba ẹ̀ dùn wò yọ dàrú. Kí ló dé? Tẹ́ bá ti gbé bọ̀ fáwọn ọmọ ẹ̀ máa rí tí gbogbo ilẹ̀ máa dàrú. Ṣé Mufti ọmọ oró Mufti ọmọ oró Tuale everywhere máa dàrú. So Ànábì ní kẹ́ lọ dàlúrú. Ó ti ń yé mi. Ṣó ti ń kílẹ̀ sọ́dọ̀ tiyín náà. Táwọn bá ti gbé ìbọn jáde àwọn ọmọ èwo ẹ̀yin ìyá tẹ lọ́mọ lè kéwú. Well, I will not teach you what to say or what you to do. Ẹ̀yin lẹ lọ́mọ yín ń fún ti sọ̀rọ̀. Ètè tòótọ́ ni. Ètè tòótọ́ ni. Ẹ̀yin tẹ́yìn náà gbébọn wá. Ẹ̀gọ́ ọmọ ń tẹ́ ẹ sí. Ẹ kó ìbọn jáde. Ẹ kó ìbọn jáde wọ́n á pa anybody pa ìbọn wọ́n á shoot anybody suitable. Ẹ ti gbọ́? Ọmọ Yorùbá gbogbo ẹni tẹ́yìn tí olóyè Sunday Igboho èyí tó bá Akíntóyè ẹ̀yìn tí Yorùbá wuyì kò sí wàhálà. Nígbà tó bá wọlé tó máa tú nǹkan sí yín lára. Ṣé rántí nígbà tó bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá wẹ́rẹ́ ẹ̀sìn yín náà ni ẹ̀sìn yín ni ẹ̀sìn wọ́n sọ dìjà jihadi. Ikú ilé ránṣẹ́ sí ikú ta. Àwọn Fúlàní tó ń wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sáwọn tó wà níta pé ẹ má bọ̀. Haúsá mélòó la gbọ́ orúkọ ẹ̀ mọ́ ń sìn. Àbújá tí wọ́n ń jà sí. Àmọ̀kọ́ àwọn Buhari ni wọ́n wà. Àwọn tó máa ń ru tó kiri ẹrù sórí yẹn. Àwọn ẹlẹ́mù tó wà lábùjá tẹ̀tẹ̀lẹ̀. Àwọn ọ̀dàlẹ̀ níjàre. Ojú everybody máa bó. Bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni tí wọ́n brainwash àwọn ọmọ pé tó bá ti pààyàn o tó bá ti di bọ́ǹbù mọ́ra o tó kàn wárẹ̀ tó kàn bọ́ǹbù rẹ̀ gbóò. Wà kàn lọ sádùjọ́ náà ni wà kàn rà nọ́bì ni ẹ̀ẹ́kàn jọ máa jẹ mọ́sà àbí kí wọ́n máa ń jẹ ní Saudi ẹ̀jẹ̀ máa wé. Who does that? Who does that? Bó ṣe ń para wọn tó ṣe ń bọ́ǹbù ara wọn tó ní Nàìjíríà Saudi tí Ànábì ti wá ìjọ ò lè gbọ́ wípé wọ́n èèyàn kan wọnú ọjà ní Saudi ó dẹ̀ bọ́ǹbù rẹ̀. Muslim country kan wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi kò kàn ṣe ṣó ni tó bá ọmọ yẹn bá ọmọ ọdún 5 sùn hours tí wọ́n mú
àárín ọjà ni wọ́n ti sọ ọwọ́ ẹ̀ mẹ́yìn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú ìbọn wọ́n bẹ̀rẹ̀ sí ní tú sí ní tako wọ́n láwọn jọ́ọ̀jì náà ní kán lọ pa ní market place bẹ́ẹ̀ pé Nàìjíríà ni kí lè máa sọ Ọlọ́run ló kọ bẹ́ẹ̀ iṣẹ́ èṣù ni tẹ́ ẹ bá mú ìyàwó níyàwó tẹ́ ẹ bá sùn tẹ́ ẹ enjoy ẹ̀ ìyẹn ò kí ń ṣe iṣẹ́ èṣù tó bá wá ká yín mọ́ ẹ ní iṣẹ́ èṣù ni now tell me ṣé báyìí máa káwọ́ lẹ́rán ni tá máa wò the same way táwọn Haúsá káwọ́ lẹ́rán tí ilẹ̀ wọn fi tán tó ṣe gba ilẹ̀ wọn kú lọ́wọ́ wọn ṣé báyìí máa wo Mufti ni bàbá Tinubu ṣé báyìí máa wo Mufti lélẹ̀ ẹ̀yin Kristẹni ṣé ẹ máa fọwọ́ lẹ́rán ni ẹ̀yin oníṣẹ̀ṣe náà ọkàn ẹ̀yin náà o àwọn tẹ́ ẹ bá mọ̀ lókè tí wọ́n bá kàwé tẹnu wọn tọrọ tẹ́ bá lè bá wa share fídíò yìí dọ́dọ̀ wọn kí wọ́n gbọ́rọ̀ lẹ́nu Mufti Ìwó nǹkan tí Mufti sọ ká gbọ́ kí àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ tí Mufti sọ ní ẹnu pípọ́ fẹ́ ja jihad nílẹ̀ Yorùbá it's a long one ẹ lọ sórí page Mufti kẹ́ lọ wò ó fún wọn ó ń dáwọ́ àwọn Christian ànábì ní káwọn pa wọ́n kàn pa àwọn náà padà ó ga ọ ànábì yẹn try o ànábì yẹn try gan everything tó máa preach fún yín ni pé kẹ́ pa àwọn bàbá wọn tó lè ṣe Islam nígbà yẹn wọn ò sọ báyìí fún wa wọn ò sọ bẹ́ẹ̀ fún wa tó fẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ fún wa ni àwọn ò ní join Islam láti ilẹ̀ wọ́n pèpè sí ẹ̀sìn pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú iṣẹ́ eré ìwà eré ṣùgbọ́n ìtẹ̀wà nísìn ẹ̀kọ́ ń tú gbogbo ẹ̀ lójú ni ẹ̀kọ́ ń tú gbogbo ẹ̀ ń tú gbogbo ẹ̀ ànábì ní apá yín ànábì ní ẹ̀pà wọn ànábì ní kàn pa ó tiẹ̀ ti dá wọ́n á pa fọ́ sí yín lára fọ́ àwọn fámílì ànábì wà ní Saudi wọ́n á máa gbádùn ṣebí òmùra ni wọ́n fún yín àwọn wèrè òmùra lásán ni wọ́n tilẹ̀kùn lú wọn pé kẹ́ bá wà ṣe òmùra nílùú àwọn ẹ̀kọ́wò yín dání àwọn Saudi rí pé ẹ̀ gbádùn ni wọ́n ṣe aláwọ̀ yín kẹ́ wá ṣe òmùra nílùú àwọn ọmọ Saudi ò ní máa pa ọmọ Saudi báyìí even in Saudi I don't believe somebody will come out in Saudi and say this kind of thing skoyan sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lẹ́nu mi sure wípé wọn Saudi kan lè ṣerú ẹ̀ wọ́n á ti gbé wípé ó fẹ́ dá ogun lẹ̀ nílùú àwọn ni but Nigeria especially ilẹ̀ Yorùbá àwọn tó máa dìdìrà bẹ́ẹ̀ tẹ́ bá wá mọ̀yàn bí ẹ lè bá wá pé òkè ẹ lè bá wá pé àwọn tí wọ́n máa gbọ́ wọ́n bá wá dá sọ̀rọ̀ Mufti Ìwó àtolúwo they are now preaching jihad ní ilẹ̀ Yorùbá jihad fún kíni Fúlàní ń pa ọmọ Yorùbá bọ́ta kẹ́ ló gbèjà ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ̀ ń preach pé kí Yorùbá àti Yorùbá dojú kọra wọn àbí àwọn wo lẹ̀ ń kọ́ lé kéwú àwọn ọmọ ìran wo lẹ̀ ń kọ́ lé kéwú ṣé àwọn ọmọ Saudi lẹ̀ ń kọ́ lé kéwú ni àwọn tẹ̀ ń kọ́ lé kéwú ṣé wọ́n jọ mọ ànábì èwo ló jọ Lárúbáwá nínú wọn ẹ fẹ́ kí Yorùbá bá pa Yorùbá ọ̀nà plan no go work so ẹ fi ẹ̀sìn tàn wá ọmọ ilé kéwú Yorùbá a máa pa Kristẹni Yorùbá a máa pa oníṣẹ̀ṣe Yorùbá àwọn oníṣẹ̀ṣe Yorùbá máa pa ọmọ ilé kéwú àwọn Kristẹni máa pa ọmọ ilé kéwú gẹ́gẹ́ bá yẹ sọ pé ànábì ní kẹ́ pa wọ́n kọ́ dẹ̀ pa yẹn padà so little tàbá wà para wa kù àwọn Fúlàní àwọn tẹ́ ń ṣiṣẹ́ fún I don't want to mention any tribe àwọn tẹ́ ń ṣiṣẹ́ fún wọ́n wá wọlé wọ́n wá carry out agenda wọn tó bẹ́ẹ̀ mi ṣe wọ́n nìyẹn o wọ́n ti pé we are large in number wọn ò lè dá wa mú
wọ́n pé kí là ń kọ́kọ́ fẹ́ bó ṣe ń pa àwọn àgbẹ̀ tó ń pa àwọn jìyàn díẹ̀ àwọn pípọ̀ yìí sì pọ̀ wọ́n máa wọn tó sì kù yẹn ó sì ń sọ̀rọ̀ wọ́n sì ń bú rárá wọ́n ti jẹ́ ókè yẹ ká ṣe kíkí àlè ṣe ẹ fẹ́ lo divide and rule so Yorùbá àti bá kọ́kọ́ para wọn tó bá para wọn dé tí Christian ò tó nǹkan mọ́ tí mùsùlùmí náà ò tó nǹkan mọ́ tó ní ṣẹ̀ṣẹ̀ àwọn oníṣẹ̀ṣe ìyá mi ìfẹ́ lọ síbẹ̀ yẹn náà because wọ́n á nà ọmọ ẹlòmíì ní nǹkan wọ́n á fẹ́ nǹkan dàtí wọ́n á fẹ́ fọ́ mẹ́ ó kò jẹ́ pé gbogbo náà ló máa padà ní repercussion ìbẹ̀rẹ̀ ọjà lèèyàn máa ń rí èyí ò mọ ibi tó ogun máa ń end sí torí ìjà ló máa ń di ogun so you want us to continue that way kí Yorùbá pa Yorùbá kó wá ṣẹ́kù díẹ̀ kó wá wọlé kó wá finish àwọn tó kù torí ẹlòmíì àti sá lọ ẹlòmíì àti gbóná ọkọ àti gbóná kú tọ́nú ìyàwó àti gbóná kàfàṣà everybody àti tú kúrò nílùú so àwọn tó kù wọn wá wọlé wọn mú wọn lẹ́rú bí wọ́n ṣe mú wọn lẹ́rú ní Haúsá na mind no go touch ground o Ọlọ́run ò ní gbà fún yín Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní gbà fún yín àwa náà ò ní dákẹ́ ẹ bá wa share video kó kọ àwọn authority tẹ́ bá mọ̀ lára IG of police ẹ bá wa share fún wọn olórí ọ̀gá army sọ ní Yorùbá ló wà ńbẹ̀ ẹ bá wa share fún ọlọ́pàá Yorùbá ló wà ńbẹ̀ ẹ bá wa share fún DSS SSS kìíní kan SS gbogbo pátá ẹ bá wa share fún wọn ogun dé o ogun dé bodè wọ́n fún títí kógun wọlé Yorùbá kí ló dé kí ni tó ṣẹlẹ̀ adé pè lọ́wọ́ ó dẹ̀ ń láàárọ̀ nínú and you continue doing saying oríṣiríṣi wọ́n lọ sọ story pé ìlú odidi ìlú kan ni wọ́n parẹ́ nílẹ̀ Ìwó ò nílẹ̀kùn Ìwó ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé Ìwó tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ tó yẹ pé ẹrú wẹ́wẹ́ náà fi ń délé so ẹ fẹ́ máa tó kù náà lẹ́rú Ọlọ́run ò ní gbà fún yín ẹ̀yin tẹ́ normal ní Ìwó ẹ̀yin kọ́ ni mo ń bá wí o torí kò síbi tí abnormality máa wà tí ò ní sí normality ẹ̀yin tẹ́ normal ní Ìwó ẹ̀yin kọ́ ni mo ń bá wí àwọn oníjìhádì I am very sure pé Ìwó ló ti Ìwó ló ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ Ọlọ́run Ìwó lẹ ti máa bẹ̀rẹ̀ Ìwó lẹ ti kọ́kọ́ kẹ́ tó gbé wèrè dé sàlẹ̀ Ọ̀yọ́ Ìbàdàn Ògùn Ọ̀ṣun òkè Ọ̀ṣun ara Ìwó ló wà ẹyọ ọmọ Ìwó ẹkú palẹ̀ mọ́ máa jihadi orí yín wẹ́kẹ́ tó dé sàlẹ̀ àwọn èèyàn náà àti rẹ́dì sí tó kàn máa dùn mí ni wípé kí Yorùbá pa Yorùbá ogun àrùn Yorùbá sí Yorùbá ó wá dùn mí gan ó wá dùn mí torí mo believe pé plan work ni àbọ̀dé lẹ́fẹ́ gbà kò kí ń ṣe torí Ọlọ́run kò ń ṣe torí Ọlọ́run torí àti gbalẹ̀ Yorùbá fún àwọn tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ fún ni Ọlọ́run ò dẹ̀ ní gbà fún yín Elédùmarè ẹ bá mi ṣe àṣẹ sọ̀rọ̀ tí mò ń sọ yìí Elédùmarè ò ní gbà fún yín àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní gbà fún yín ẹni tó bá ní kọ́kọ́ wọn máa balẹ̀ ní ilẹ̀ Yorùbá ọkàn tí yín ò ní touch ground gbogbo ẹni tó ń retí ọtí ilẹ̀ Yorùbá máa parẹ́ gbogbo ẹni tó jókòó tó ń retí ọtí ilẹ̀ Yorùbá máa parun gbogbo ẹni tó jókòó tó ń retí pé ìjọ kan wọn á padà ìran míì á padà overthrow Yorùbá lórí ilẹ̀ Yorùbá Elédùmarè máa ṣe yín ní akàn ẹni tó ń wò ṣẹ́jú akàn ní ẹ pẹ́ létí omi irú ọjọ́ yẹn ò ní wáyé láyéláyé òwe akàn ló máa pa fún yín o ẹni tó ń wò ṣẹ́jú akàn ní á pẹ́ létí omi òwe yẹn irú ọjọ́ tẹ́ bá dúró de yẹn ọjọ́ yẹn ò ní wáyé wọn ò ní gbalẹ̀ Yorùbá pé ẹ máa bìlí pé Yorùbá ní exist mọ́ yẹn ẹ parọ́ fúnra yín ni o Ọlọ́run á gbé wa lékè yín Ọlọ́run á gbà wá lọ́wọ́ yín Ọlọ́run á jù yín lọ kí ló dé kí la ṣe fún yín Olúwo Emir Olúwo àti Mufti Ìwó kí lọmọ Yorùbá ṣe fún yín kí lára ń gbá yín tá a sanwó ó fẹ́ náà rẹ̀ sọ pé ẹ pa odidi ìlú kan run torí ẹ̀sìn ẹ pa odidi ìlú kan run fún ànábì èwo ànábì jẹ́ family tiwa dàbá wa jẹ́ family ànábì ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run tó tó ẹ̀ka bí
kábíyèsí Ọlọ́run o ọba tó máa kó ẹranko sínú èèyàn identity tí yín wọ́n ti gbà lọ́wọ́ yín must you sell our identity out again ẹ̀yin identity tí yín wọ́n ti gbà lọ́wọ́ yín ẹ̀yin ti lost identity yín ẹ ti di lost soul ṣé dandan ni ká bá wa ta identity tiwa síta ni kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan tẹ́lẹ̀ ní bá yín wí ọmọ Yorùbá ẹ̀ ń wòran àbí ẹ̀ ń wòran ó ti ń yí róbóróbó báyìí o ẹ̀yin tẹ̀tẹ̀ jẹ́ àgbàlẹ̀ Yorùbá tẹ́ fọwọ́ lẹ́rán nísìn Ọlọ́run ṣe ojú ìlú la wà wọ́n ti pa ọba márùn láàrin ọ̀sẹ̀ méjì ìlú la wà kí ló tẹ̀yìn jáde nothing ò tẹ̀yìn jáde very sure tó wà máa bẹ̀rẹ̀ náà orí I don't want to lose head of àtẹ̀yìn àtàgbà o àtọmọdé ilẹ̀ Yorùbá I don't want to lose anybody but you people ẹ kàn dákẹ́ ẹ kàn ń wò I don't know I don't get it is this how we will continue nílẹ̀ Yorùbá àkọ́mọ àṣọta wa gan o a máa tú sí anybody lára wọ́n á tú ní tukú sí anybody lára Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí ni mò ń jẹ́ I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ẹ bá wa share fídíò kó kàn àwọn tó lẹ́nu lọ́rọ̀ kó kàn wọ́n Olúwo Sàdánkátà Múfútì Sàdánkátà ẹ kú oríire iṣẹ́ tẹ́ ẹ gbà fún ilẹ̀ Yorùbá contract tẹ́ gbà fún ilẹ̀ Yorùbá ẹ kú oríire ṣùgbọ́n ìṣẹ̀dá wa àwọn bàbá wa tán ti lọ wọ́n á béèrè lọ́wọ́ yín ṣẹ̀dá àwọn bàbá torí ìlú ànábì wọn láyéláyé ìlú ànábì wọn ò ní para wọn bẹ́ẹ̀ yẹn ànábì kan ló nílẹ̀ Yorùbá o tánàbí bá ní kẹ̀kẹ́ àwọn ọmọ yẹn ń sùtù kẹ̀kẹ́ àwọn kéékèèké àwọn wẹ́wẹ́ bọ́ yẹn ń sùtù ẹ lọ sí ìlú ànábì kán lọ kọ́ ọmọ yẹn ń sùtù kò kí ń ṣe ilẹ̀ Yorùbá kò kí jíáàdì yẹn kò ní ṣe nílẹ̀ Yorùbá láṣẹ Elédùmarè Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ó dàbọ̀.